kókó legun yẹn ṣùkú legun àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ báyìí ní ìyá ọmọlúàbí ṣe bẹ́ẹ̀ ti mọ̀ pé kò sẹ́yẹ tó lè tó bẹ́ńbẹ́lúbẹ́ létí omi àyàfi pẹ́pẹ́yẹ ọ̀pẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ abẹ̀bẹ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì Yágbóyájú TV níbi tá a ti máa ń mú ìròyìn wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Olúbùnmi ló kọ mi, Adéyínká Ọláníyì ló kọ bàbá tó bí mi lọ́mọ. Èmi làdísá ògọ̀, ẹni tí ń bá jà ní ògbọ́n. Ṣáájú kí n tó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ sílẹ̀, ẹ gbọ́ àwọn kókó tó ṣúyọ lójú ìwé ìròyìn. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ nílẹ̀ yìí, Nigeria Labour Congress NLC ti ń dúnkòokò ìyanṣẹ́lódì mọ́ ìjọba àpapọ̀. Ilé-ẹjọ́ fòfin de àbúrò Nnamdi Kanu eyín Emmanuel Kanu láti máa wá ṣe aṣojú fún un nílé-ẹjọ́. Ògbóǹtarìgì agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Bàbá Fálànà ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba àpapọ̀ látàrí ètò ààbò tó mẹ́hẹ. Àjọ FBI fi ẹ̀sùn kan onímọ̀ ẹ̀rọ ọmọ Nàìjíríà kan Izuna Okonkwo wípé ó lu báǹkì ní jìbìtì mílíọ̀nù tí kò dín ní $141. Tó o fẹ́ ra odidi orílẹ̀-èdè ni. Ògbóǹtarìgì olóṣèlú kan ní ìlú Ìbàdàn Adéwálé Oríadé ti kó sọ́wọ́ àwọn ajínigbé. Ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Cross River ti yọ alága wọn lóyè bíi jìgá. Àjọ EFCC fẹ̀sùn kan májísrèètì kan ní ìpínlẹ̀ Gombe Mohammed Suleiman Kùmọ́. Oríṣiríṣi ìhà ni àwọn èèyàn kọ sí ọ̀rọ̀ kan tí ó jáde láti ẹnu igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kazeem Shettima níbi tí ó ti sọ pé ẹ sá lọ kúrò ní ibikíbi tẹ́ ẹ bá wà tí ò bá ti sí ọmọ ẹ̀yà Ìgbò níbẹ̀. Ọmọọba Adéwọlé Adébáyọ̀ ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu látàrí ètò ààbò tó mẹ́hẹ. Ṣé ìjà ẹ̀sìn ni ká pe léyìí ni àbí ìjà òṣèlú? Dùmọ́dí Káchukwu ló ń béèrè irú ìbéèrè báyìí wípé báwo là á ti dáríjì ẹni tí ń janilógun tí ò fojú hàn. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni bàálù aládàáni ń fò lọ sí ìpínlẹ̀ Zamfara láti lọ kó góòlù tí sì ń kó jáde kúrò ní ilẹ̀ Nàìjíríà lọ sí orílẹ̀-èdè bòmíì. Àwọn wo ni wọ́n wà díẹ̀? Ajìjàǹgbara Ọmọyẹlé Sowore ló ń béèrè àwọn ìbéèrè yìí. Ní báyìí, ẹ jẹ́ ká tẹ́ pẹpẹ ìròyìn náà fún àgbọ́yé. Ajìjàǹgbara Ọmọyẹlé Sowore ni ó ti mú gbẹbẹnu o ló ń sọ wípé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n fura o nítorí wípé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni bàálù aládàáni ń kó góòlù kúrò ní ìlú Nàìjíríà tí ń kó lọ sí orílẹ̀-èdè bòmíì láti ìpínlẹ̀ Zamfara. Arákùnrin Sowore ń tẹ̀síwájú wípé lásìkò tí ebi ń pa ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣe ìgbésùmọ̀mí tí wọ́n ń gbé nípa ni àwọn kan sì tún ń wakùsà tí wọ́n sì ń kó lọ sókè òkun. Dájúdájú ó ní láti jẹ́ pé àwọn alágbára kan wà ní orílẹ̀-èdè yìí tí wọn ò fẹ́ kí mẹ̀kúnnù dàgbà. Ó wá ń sọ wípé ìlú yìí nílò ààbò tó nípọn o, bí bẹ́ẹ̀ kọ́ ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ gan-an ewu ni. Ọwọ́ ṣìkún FBI ti tẹ Izuna Okonkwo látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó lu ilé ìfowópamọ́ ní jìbìtì owó kan tí kò dín ní $41 million. Àmọ́ òun nìkan kọ́ o, òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan tí wọ́n jọ pàdé ní iléèwé Stanford University, Mr. Skim àti Sahad Shaukat tí í ṣe American Pakistan. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà NLC Nigeria Labour Congress ni wọ́n ti ń pariwo tantan o. Wọ́n láwọn ò ní gbọ́ o, àwọn ò ní gbà lábẹ́ ààrẹ wọn Joe Ajaero ni wọ́n ti ń sọ wípé ìgbésí ayé àwọn òṣìṣẹ́, ìgbésí ayé àwọn akẹ́kọ̀ọ́ àti ìgbésí ayé àwọn olùkọ́ ó jẹ àwọn lógún o. Ìgbésùmọ̀mí tó gẹ́ ìpànìyàn jáyé yìí ó tó gẹ́ o. Ló ń jáde níbi ìpàdé kan tó wáyé ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 4 oṣù kejìlá. Wọ́n tẹ̀síwájú o, wọ́n ní kò sí ṣíṣe kò sáìṣe o,
àyàfi káwọn gùn lé ìyanṣẹ́lódì. Níbi àpérò náà ni a ti rí àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn eyín bàbá Fẹ́mi Fálànà, àwọn náà wà ńbẹ̀ o, tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu ìṣèjọba àti ìgbésẹ̀ wọn lórí ìgbésùnmọ̀mí ìpanijayé lélẹ́yìí tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ilé-ẹjọ́ ti fòfin de Emmanuel Kanu, àbúrò Nnamdi Kanu tí ó ń jà fún ẹ̀yà Biafra, látàrí ẹjọ́ kòtẹ́milọ́rùn kan tí ó pè wípé àhámọ́ tí wọ́n fi òun sí ní ìpínlẹ̀ Sokoto kò tẹ́ òun lọ́rùn o, kí wọ́n yà wá gbé òun kúrò níbẹ̀ ní kíákíá. Adájọ́ sún ìgbẹ́jọ́ náà síwájú tí wọ́n sì fi tó àbúrò rẹ̀ Emmanuel Kanu létí wípé kó tẹ́tí o láti máa wá ṣojú ẹ̀gbọ́n rẹ̀ nílé-ẹjọ́. Ògbóǹtarìgì agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn bàbá Fẹ́mi Fálànà wọn mà tún mẹ́nu dákẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní kí ni ohun tó ṣẹlẹ̀ gan-an tí ìjọba àpapọ̀ ò fi gbà kí ilẹ̀ òkèèrè kí wọ́n wá ràn wọ́n lọ́wọ́ kí ojútùú lè wà sí ìgbésùnmọ̀mí àti ìpanijayé tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni Wálé Oríadé tí í ṣe ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ olóṣèlú APC la gbọ́ wípé ó kó sọ́wọ́ àwọn ajínigbé ní ìlú Ìbàdàn lágbègbè Akala Express. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn sọ fún àwọn ọlọ́pàá wípé Micra blue kan ni ó páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú àwọn méjì nínú Micra náà tí ẹnìkan sì gbé ìbọn dání nínú wọn. Àfi kí Ọlọ́run máa ṣọ́ ni o, wọ́n ní di àkókò yìí àwọn ò tí ì gbọ́ o pé wọ́n ń béèrè owó kankan tàbí wọ́n ń béèrè ohun kankan láti fi dá arákùnrin náà padà. Ẹni tí ó ti fi ìgbà kan du ipò ààrẹ rí ní abẹ́ ẹgbẹ́ òṣèlú SDP, ọmọọba Adéwọlé Adébáyọ̀ ni ó ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígbà tí wọ́n bi ọmọọba Adéwọlé wípé kí ni wọ́n rí sí bí ìṣèjọba Nàìjíríà ti ń lọ lọ́wọ́lọ́wọ́, ó ní ìṣèjọba yìí kì í ṣe ohun tó bójúmu o, pàápàá jùlọ lásìkò ìgbésùnmọ̀mí tá a wà yìí. Níṣẹ́ ló dàbí ẹni wípé ìṣèjọba ilẹ̀ Nàìjíríà kò tiẹ̀ ní ojútùú fún gbogbo bí rògbòdìyàn yìí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́, àti wípé tá a bá ń bá báyìí lọ ó ṣeé ṣe ká má kúrò lójú kan o. Fún ìdí èyí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílò láti pe àárọ̀ àti ọ̀dọ̀fin inú wọn o kí wọ́n wá ojútùú sọ́rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Ọ̀gbẹ́ni Owólabí Salisu ni wọ́n ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n ṣe òfin o léyìí tí ó mọ̀ dènà kí àwọn olóṣèlú máa lo àwọn ọmọ gànfè, àwọn ọmọ ráùsà ní àsìkò ìdìbò láti máa fi da omi àlàáfíà ìlú rú. Wọ́n ní àwọn ọ̀wá yìí gan ni mo ń mú kí àwọn èèyàn má lè jáde wá dìbò fẹ́ni tó wù wọ́n. Ọ̀gbẹ́ni Owólabí tẹ̀síwájú ó rọ àwọn ọ̀dọ́ náà láti má gba ẹnì kankan láàyè wípé kí wọ́n máa lò wọ́n láti da ìlú rú, kí wọ́n máa lò wọ́n gẹ́gẹ́ bí ọmọ ráùsà, àti wípé èrè wo ni wọ́n ń jẹ níbẹ̀ gan ní tó jẹ́ pé tí wọ́n bá kú ti lò wọ́n tán náà ṣe ni wọ́n máa dà wọ́n lẹ̀ bí ẹran so. Ó kéré tán kò dín ní 40 àwọn olùgbé àti aráàlú Sàfàrà ló wà níhàámọ́ àwọn ajínigbé báyìí o, tí wọ́n sì ń béèrè 30 mílíọ̀nù náírà láti fi wọ́n lẹ̀, tí wọ́n sì tún ṣèlérí wípé tí wọn ò bá rí owó náà láàrin wákàtí 4 àfàìmọ̀ kí wọ́n má gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Inú hílàhílo làwọn olùgbé àti aráàlú Sàfàrà wà o, àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn òṣìṣẹ́ aláàbò náà ò dákẹ́ o, wọ́n ń báṣẹ́ wọn lọ, kọ́lọ́run fún wọn ṣe o. Àyájọ́ ọjọ́ 3 oṣù kejìlá ni wọ́n yọ Afonso Eba kúrò ní ipò alága ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Cross River. Afonso Eba ti fọ̀rọ̀ léde o, ó ní òun rẹ́rìn kéèké nítorí wípé irú ìgbésẹ̀ báyìí kì í ṣe ohun tó tọ́ lábẹ́ òfin. Nínú àwọn 22 tí wọ́n jọ wà nínú ìṣàkóso náà, àwọn 30 ni wọ́n dìbò yọ Afonso Eba ní fọ̀nàfọ̀nṣù. Òun náà wá ń jẹ́ kó yé wọn wípé ìgbésẹ̀ yóò lọ títí o, àmọ́ òun ò ní sọ jù bẹ́ẹ̀ lọ
fásìkò tá a wà yìí. ọwọ́ ṣìkún EFCC ti tẹ ọ̀gbẹ́ni Mohammed Sulaiman Kumo tí í ṣe májísírèètì kan ní ìpínlẹ̀ Gombe látàrí ẹ̀sùn kan tí wọ́n fi kàn wípé ó jí 1.4 million naira. lẹ́yìn ìgbà tí wọ́n ka ẹ̀sùn sí i létí nílé ẹjọ́, Mohammed Sulaiman Kumo bẹ̀bẹ̀ wípé òun ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí o, òun sì ń bẹ̀ adájọ́ kí wọ́n tiẹ̀ fi ojú àánú wò òun. lẹ́yìn gbogbo ẹ̀bẹ̀ láti ẹnu àwọn agbẹjọ́rò ni wọ́n wá fi ọ̀gbẹ́ni Mohammed Sulaiman Kumo sílẹ̀ wípé kó máa wá lójoojúmọ́ láti ilé o láti wá yọjú sí ilé ẹjọ́ títí tí ìgbẹ́jọ́ náà yóò fi ní ojútùú. adájọ́ wá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 13 àti ọjọ́ 14 oṣù kínní ọdún 2026. sẹ́nitọ́ Dino Melaye ó ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu o. ó ní ìdójútì ńlá gbáà ló jẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti yan Mahmood Yakubu lẹ́ni tí ó ti fìgbà kan jẹ́ alága elétò ìdìbò eyín INEC chairman. ó wípé irúfẹ́ ìwà báyìí ó fi hàn gbangba wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò mọ ìyàtọ̀ láàrin òṣèlú àti ká mójútó ìṣèjọba. ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn mà ló kọ sẹ́lòmíì o. àjọ NSCI ti rọ gbogbo àwọn olórí kọ̀ọ̀kan nínú ìṣèjọba láti ṣe àtìlẹ́yìn fún Mahmood Yakubu fún ambassadọ̀ eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn án fún lójúpọ̀nà àti mójútó ọ̀rọ̀ ààbò àti láti dẹ́kun ìwà ìpanijayé. ìjọba ìpínlẹ̀ Èkìtì lábẹ́ àṣẹ igbákejì gómìnà eyín Chief Mrs. Monisade Afúyẹ́ ni wọ́n ti fi òfin ọlọ́jọ́ 7 lélẹ̀ fún àwọn olùgbé ìlú náà tí wọ́n bá ń gbé ní ìlú náà lọ́nà àìtọ́ àti àwọn tí wọ́n ń gbé ní àdúgbò kéréje pẹ̀lú àwọn tí wọ́n mú ilé sínú igbó láti dáko wípé kí wọ́n fi agbègbè náà lẹ̀ fún wọn o kó tó di pé wọ́n ò mọ̀ kẹran mérò. kó dùn kó pọ̀ kó pẹ́ tó Olúwa ní fi fún ni o, kò ní jù báyìí lọ o fún tásìkò yìí. ẹ jẹ́ ká tó pàdé nígbà míì. ẹ mọ́ tẹ́tí sí ìkànnì Yagboyaju TV, ẹ mọ́ fi ìkànnì Yagboyaju TV sílẹ̀ o, ẹ bá a dòwò pọ̀ kẹ́ ẹ lè jèrè tó pọ̀ rẹpẹtẹ. Olúbùnmi ló kọ mi o, Àdìsá Ọmọláníyì, ó dìgbà kan náà.